أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ fọ́lọ́run ọba àtọrọ àlékún kí àti gẹ̀rẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallam a kí ẹ̀yin olùtẹ̀lé wa ní gbogbo ibi tí a bá wà àbí Ọlọ́run nínú àánú rẹ̀ gbogbo àwọn ìgbìyànjú tí a ń ṣe nínú oṣù alálùbáríkà yìí Ọlọ́run dákun má ṣe àgbà níjọsìn fún wa la hawla wala quwwata illa billahi al-azim pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba ní àsìkò yìí ara àwọn iṣẹ́ tí ó yẹ kí a máa ṣe nínú oṣù alálùbáríkà yìí òun náà ni a fẹ́ mẹ́nubà Ọlọ́run bá ṣe ní kásìkò gbà wá mọ́ àti onírúurú àwọn ìṣesí kan tá a gbọ́dọ̀ gbìyànjú kárí pé orí rẹ̀ la wà àti tó jẹ́ pé a gbọ́dọ̀ wà ní orí rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ti yé wa pé n tí ń jẹ́ àsíyàm òun náà ni ká kó ara dúró ká kó ẹnu wa dúró àti gbogbo ara wa dúró níbi gbogbo nǹkan níbi jíjẹ àti mímu àti gbogbo ohun tó lè ba ààwẹ̀ wa jẹ́ irun tó lè ba ààwẹ̀ wa jẹ́ yẹn òun náà ni Ànábì sallam sọ fún wa àdísì kan pé man lam yada' qawla az-zur wal amala bihi ẹni tí ó bá lè gbé ọ̀rọ̀ búlẹ̀ àti ṣe búrẹ̀ laysa lillahi hajja min an yada'a ta'amahu wa sharabahu so kò sí ètò kan Ọlọ́run ọba pẹ̀lú pé ó ń tàn ó gbé tí ó jẹ́ ẹlẹ́ àbògbé tí ó mú lẹ̀ tó túmọ̀ sí pé ó lè wà nínú ẹni tí ó máa gba àwẹ̀ tó jẹ́ pé kàn fi bí pa ara rẹ̀ ni àjẹ́ pé àwọn nǹkan a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé a ṣọ́ra fún kí ó mọ̀ wá jẹ́ pé a máa wà lẹ́nu tó jẹ́ pé kàn fi ebi para wa so a jìnà sáwọn eléyìí lẹ́lẹ́ẹ̀kejì lára tó jẹ́ pé ẹni tó bá ń gba àwẹ̀ tó gbọ́dọ̀ ṣe òun náà ni aw yakuma bi jami'i ma awjaba Allahu ta'ala alayhi gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe lọ́ranyàn lórí rẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú kó mójútó dáadáa nínú oṣù yẹn kí nìdí ni pé oṣù tọ́lọ̀ ń gbé wá tó ní la'allakum tattaqun kẹ́ lè bá jẹ́ tí ó bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run tó jẹ́ pé òun lẹ́ẹ̀mọ ìṣẹ̀mí yín lé tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ kù lórí rẹ̀ tọ́dún mi ò fi dé ẹwà àwọn tọ́lọ̀ wọn bá ṣe lọ́ranyàn lórí wa ìrun wa ọ̀pọ̀lọpọ̀ ló mọ bí ṣe máa ń ṣe káwẹ̀ tó dé bóyá ẹlòmíì yóò máa jẹun pọ̀ ní kò ní kí lásìkò rẹ̀ ìrun wa gbọ́dọ̀ gbìyànjú kárí pé à ń kí wọn ní àsìkò wọn kíkí wọn lásìkò wọn náà á sì gbìyànjú á rí pé à ń kí wọn ní jàmá á gbìyànjú á rí pé à ń kí wọn ní jàmá bó ṣe jẹ́ pé dandan ni fún wa láti máa ṣe àwọn nǹkan tọ́lọ́run bá ṣe lọ́ranyàn fún wa yẹn bákan náà tajannubu jami'a ma harrama Allah gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ náà a gbọ́dọ̀ gbìyànjú kárí pé a jìnà sí ní àsìkò tí à ń gbààwẹ̀ lọ́wọ́ yẹn wá rí ara àwọn tó tún yẹ pé ó yẹ ká gbìyànjú lára àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní gẹ́gẹ́ bí aláàwẹ̀ òun náà ni pé mímáa jẹ sàárì ń tọ́ dáa púpọ̀ ni ká máa jẹ Ọlọ́run lè dẹ́lò míì kó jẹ́ pé tí ò ní lè jẹun ṣùgbọ́n tọ́ dáa kálíbà ní àlùbáríkà Ànábì ni ẹ máa jẹ sàárì fa inna fi sahuri baraka torí pé ń bí sàárì jíjẹ àlùbáríkà ń bẹ́ẹ̀ kódà ẹ̀tún wo ní tánà sàlám tún rò mọ́ nínú àdísì míì gan tó sọ pé la yazalu ummati ala khair ma ajjalu al-fitra wa akharu as-sahur àwọn al'umma mi wọn ò ní yẹ̀ wọn ò ní gbò lẹ́nu tó jẹ́ pé wọ́n máa wà lórí dáadáa ní gbogbo ìgbà tó bá jẹ́ pé wọ́n ti ń yára sínú tí wọ́n sì ń lọ́ra jẹ sàárì ẹ̀rí nǹkan kódà kó ṣe pé èèyàn ó dìde omi lásán ni ó mu ọ̀dà ká gbìyànjú ká jẹ́ irú àsìkò tá a wá wà ìtorí ìtọ́lọ́run ẹ jẹ́ á gbìyànjú pọ̀ o ká má bàa máa jẹ sánú àwẹ̀ o irú àsìkò tá a wà yìí nísìn aago 6 ń kù bí ìṣẹ́jú 10 ni alfajari ń yọ sáàsì mọ̀ pé kìíní ẹ̀ ṣe máa ń change kò túmọ̀ sí pé yóò stay bó ṣe wà di ìparí àwẹ̀ ní o ká máa ṣàkíyèsí dáadáa ó tún lè sún síwájú sí ó lè sún sẹ́yìn sí kó lè jẹ́ pé a máa ṣàkíyèsí rẹ̀ dáadáa a wá rọ gbogbo àwọn àìmọ̀ náà ẹ dákun ẹ jẹ́ kó jẹ́ pé àwọn èèyàn wa láyìíká wa ká máa sọ ilé fún wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà káwọn náà lè máa lọ gẹ́gẹ́ bí nǹkan yẹn bá ṣe ń lọ bákan náà ìṣínú wa náà ká máa yára ṣínú ara ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe náà nìyẹn bákan náà tarawih wa náfìlà kìyàmù ramadani gangan òun náà ni man qama ramadan lára táwọn afáà sọ ń pa rẹ̀ òun náà làwọn nawafil wa tarawih wa lásìkò ká pọ̀ gan nínú iṣẹ́ olóore tarawih wa ká máa yàn dáadáa bá a bá yan tarawih yẹn náà tọ́lọ́run bá tún yọ̀ǹda fún tó tún lè dìde lóru náà kò sí ní tó burú kọ́yàn pẹ̀lú ògo Ọlọ́run bá kàn lè wá rò pé ṣé ẹni tó bá mọ̀ pé yóò dìde lóru ọ̀dà púpọ̀ bóyá rú wítìrì tiẹ̀ yẹn kọ́ lọ lára di òru àbẹ̀ Ọlọ́run ọba nínú àánú rẹ̀ ọba aláàánú ọba oníkẹ́ tó ṣọ́ wa di inú oṣù alálùbáríkà Ọlọ́run dákun gbogbo àwọn iṣẹ́ olóore tá a lè máa ṣe ń bẹ̀ Ọlọ́run mọ́sà ṣe ń rọrùn fún wa ká má gbàgbé náà ṣíṣe tìláwà alukur'an oṣù alukur'an láwa yìí ó
ká jẹ́ ká pọ̀ nínú tìláwà al-Qur'ani gan gidi. Ọlọ́run mọ́sá ṣe ní rọrùn fún wa ọlá jẹ́ kan ṣe Ọlọ́run ọba ọlá la hawla wala quwwata illa billahi al-azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.